Aláròyé máa wí o. èyí ni ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ipò Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́. ijó jíjó àtorin ìṣẹ́gun ló gba ìlú Ògbómọ̀ṣọ́ kan títí tí a fi parí ìròyìn yìí. èyí kò ṣẹ̀yìn bí ilé-ẹjọ́ ṣe dá olórí ìlú náà ọba Ghandi Afọlábí Ọláoyè tí í ṣe Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ padà sí ipò ọba. láti ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2023 ni wọ́n ti fi agbára òfin lé ọba Ọláoyè kúrò ní ipò ọba. wọ́n ní bó ṣe dórí àpèrè náà lòdì sí ojúlówó ìlànà kínní náà kò bá òfin oyè jíjẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ mu rárá. tẹ́ ò bá gbàgbé ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún 2023 ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé fọwọ́ sí ìyànsípò ọba Ọláoyè tí orí adé náà sì gún wà sórí ìtẹ́ lọ́jọ́ 9 oṣù náà. ṣùgbọ́n àwọn alátakò rẹ̀ nínú ìdílé Ọláoyè tó ti wá kò tí ì jẹ́ kó rí ìdíjókòó lórí ìtẹ́ náà tí wọ́n ti gbé lọ sí kóòtù. wọ́n ní kí ilé-ẹjọ́ fòfin lé kúrò lórí ìtẹ́ dànùdànù. ọ̀kan nínú àwọn tọ́jọ́ ń dupò oyè náà ọmọọba Muhammed Kabiru Ọláoyè ló léwájú ogun náà ní kóòtù. àwíjàre wọn níwájú adájọ́ sì ni pé ẹni tí àwọn afọbajẹ́ fà kalẹ̀ láti jọba yìí kò kójú òṣùwọ̀n tó láti jọba lórúkọ ìdílé àwọn nítorí kì í ṣe ojúlówó ọmọ wọn lágbègbè Láoyè nílùú Ògbómọ̀ṣọ́. lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2023 kan náà ni wọ́n dájọ́ ọ̀hún. nígbà náà ni onídàájọ́ K. Adédòkun tiléẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà nílùú Ògbómọ̀ṣọ́ pàṣẹ pé kí wọ́n yọ bàbá náà tó fìgbà kan ti jẹ́ pásítọ̀ ìjọ rìdíìmù yìí kúrò nípò ọba. wọ́n ní ipò náà kò tọ́ sí rárá àti rárá ni. ọba Ọláoyè kò tilẹ̀ tí ì lo oṣù méjì lórí ìtẹ́ náà rárá nígbà náà. òun náà kò yára jẹ́ kí ọ̀rọ̀ òun tutù tó fi gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. ó ní ìdájọ́ tó gbé kalẹ̀ ní kóòtù àkọ́kọ́ rí bákanbàkan lójú òun. òun fẹ́ kán bá òun yẹ gbogbo àwíjàre òun wò fínífíní nítorí pé ó dá òun lójú gbangba pé òun gan ló kàn láti jẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tuntun. lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejì ọdún 2025 gan ni ìdájọ́ wáyé lórí ẹjọ́ náà. lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé àwíjàre olùpẹ̀jọ́ ọba Láoyè àti olùjẹ́jọ́ ọmọọba Kàbírù wò sọ́tún sósì, ìgbìmọ̀ àwọn adájọ́ ẹlẹ́ni mẹ́ta tó gbé ẹjọ́ ọ̀hún lábẹ́ àkóso onídàájọ́ Yagata Nimpa fagilé ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìṣáájú. onídàájọ́ Nimpa àti ìgbìmọ̀ rẹ̀ gbà pé kò sí ohun tó burú nínú ọ̀nà tó gbà yan ọba Ọláoyè sípò, nítorí náà kí kábíyèsí máa tẹ̀síwájú nínú ìṣèjọba rẹ̀ láàfin. kì í wá ṣe pé Ṣọ̀ún jàre nínú ẹjọ́ tó pè yìí nìkan. ilé-ẹjọ́ tó ní kí olùjẹ́jọ́ ọmọọba Kàbírù sanwó ńlá kan láti fi tu ọba náà nínú fún bó ṣe fẹ̀sùn kàn án ní kóòtù àkọ́kọ́ lórí àwíjàre tí kò mọ́yán lórí. ṣùgbọ́n àwọn aráàlú kò dúró gbọ́ iye owó náà tán bí bẹ́gìlà jáde ní kóòtù. wọ́n ní kékeré ní towó yẹn, ẹ fi towó ìtanràn sílẹ̀. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ fúnra ara rẹ̀ lówó lọ́wọ́, kò sí ohun tí ọba wa yóò fi owó olùjẹ́jọ́ ṣe. ohun tá a fẹ́ gbọ́ náà ni pé kábíyèsí máa tẹ̀síwájú nípò ọba. láti kóòtù ọ̀hún làwọn èèyàn náà sì ti bẹ̀rẹ̀ sí í jó. wọ́n jó lọ sáàfin Ṣọ̀ún, wọ́n sì ń pariwo ayọ̀ káàkiri ìgboro ìlú Ògbómọ̀ṣọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀yìn.